dictate gbà markazi la ten pele ke wa náà markaz nurul islam ní Badagry ngba náà táwọn àfáà mi tọ́lọ́run ṣe kádàrá tí mo ṣe jẹ́ ègùn lọ́lọ́run wá ṣe kí kádàrá ìyá tó bí Sheikh Adam tó jẹ́ ọmọ ègùn ẹ gbọ́ Allahu akbar kabira ìyá tó bí bàbá wa Sheikh Adam ridwanullahi alayhi ìyá tó bí bàbá wa Sheikh Adam ìlú ọ̀dọ̀ tàwa náà ti wá béèyàn bá ṣe nílé bàbá náà ní máa nílé ìyá that ẹ̀dá kankan lórílẹ̀ yóò gbéṣẹ́ rán mi lórí tí mo ṣe illa Allah ọ̀tọ̀ ni akírun ọ̀tọ̀ làwọn tó ń jẹ́ mùsùlùmí by name ọ̀tọ̀ làwọn tó ń jẹ́ muslim by practice tọ́rọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lè ní they are just muslim by name they are now muslim by practice which means wọ́n jẹ́ mùsùlùmí nígbà tí wọ́n bá ráwọn èèyàn làwọn máa ń kírun a máa kà wọ́n yẹn sí munafiki torí tán bá ríyàn wọn ní kírun gẹ́gẹ́ bí ntóníkálùkù wa mọ̀ tí mo yanjú àbí tí mo tọwọ́ bọ̀ láì jẹ́ pé bí ẹ̀dá kankan lórílẹ̀ yìí nílé ayé yìí láì ṣe pé ẹ̀dá kankan lórí ilẹ̀ ayé yìí tó rán mi iṣẹ́ kankan àbí tó pè mí kan ní pé bákan ṣe lè bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ gbọ́ láì ṣe pé bí ẹ̀dá kan níbì kan nínú ààyè kan nínú ayé yìí níbì kankan tó pè mí pé ṣe lè bá wa ṣe iṣẹ́ yìí ṣe lè bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ báyìí tí ó ṣẹ̀dá kankan wallahu shahid ọlọ́run bá jẹ́rìí sí tí mo sọ yìí tó sì jẹ́ pé ẹni bá gbìyànjú tó bá jẹ́ pé lóòótọ́ pé tí n bá sọ bá rí pé kò rí bẹ́ẹ̀ tó wá jẹ́ pé bá mi lórí pé nìkan ló pè mí ń gbé kí n dá sọ̀rọ̀ àdó tó wà nílẹ̀ tí a gbọ́ bóńtàn bá bò mí ọlọ́run níbo àdúrà ti fẹ́ ṣe nìyẹn tó bá jẹ́ pé nìkan ló pè mí kọ́bùlà kí n tó jáde ṣáájú kí n tó jáde máa wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àdó yìí tó bá jẹ́ pé nìyẹn ló pè mí tó ní ṣe lè bá wa jáde sórí ọ̀rọ̀ yìí bóńtàn bá bọ àṣírí mi ọlọ́run ní bọ àṣírí ẹ̀ ìyẹn làkọ́kọ́ ìyẹn máa stand as a means of understanding that ẹ̀dá kankan lórílẹ̀ yóò gbéṣẹ́ rán mi lórí tí mo ṣe illa Allah ló fà tó ṣe máa ń rọ̀ mí lọ́rùn tí ṣe máa ń sọ ana waakhiz al-haqq lid-din al-haqq la akuna waahid al-kadhib la'anna al-islam mazhab al-haqq wa 'adl agbẹnusọ ara mi fún orí ẹ̀sìn òdodo agbẹnusọ òdodo mo jẹ́ lórí ẹ̀sìn òdodo yìí la akuna waahid al-kadhib èmi ò ń ṣe ẹnìkan tí máa ń fọwọ́ kúnrọ́ àbí tí máa wá sọ̀rọ̀ irọ́ la'anna al-islam mazhab al-haqq wa 'adl torí ìsìláàmù agbélẹ̀ lórí kíni òdodo àti déédéé ni eléyìí ló tún wá mú mi máa ń sọ pé ana la akhafu ahadan illa Allah èmi ò ní ìpayà ẹ̀dá kankan tí mo páyà láyé àyàfọ́ Ọlọ́run bá tó dá mi ló ṣe máa ń rọ̀ mí lọ́rùn láti dá sí ẹni ọ̀rọ̀ tí máa rí pé àbòsí ti fẹ́ wọnú ọ̀rọ̀ eléyìí bismillah ló fà tó ṣe máa ń rọ̀ mí lọ́rùn láti dá sí ọ̀rọ̀ tí máa rí pé nóònà àbòsí tó hàn ó ti fẹ́ wọnú eléyìí ṣùgbọ́n ṣáájú kí tó máa tẹnu bọ̀rọ̀ a kí Ọlọ́run a sì kí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìkí àti gẹ̀ tó pọ̀ kó máa bá Ànábì àtàwọn ará ilé ẹ̀ àtàwọn sàhábà lára ará ilé ẹ̀ níyàwó àtàwọn ọmọ ẹ̀ náà tó fi ilẹ̀ ìgbà tó lọ táwọn náà ti lọ kọ́lọ́n bá kẹ́ ògbọ́n àwa tara bẹ̀ kí àwọn àfáwà tó ti lọ bẹ̀rẹ̀ látọ̀rí Sheikh Adam rahimahullahu ta'ala Sheikh Kamaluddin al-Adabi rahimahullahu ta'ala Sheikh Abuwaji rahimahullahu ta'ala àtàwọn àfáà ńláńlá nílùú Ìlọrin títí wá délùú Ìwó délùú Ìbàdàn ìlú Ọ̀yọ́ títí wá dé ọ̀dọ̀ tiwa ní Badagry àti gbogbo ibi táwọn àfáà àgbà wà kò sẹ́ni tó fẹ́ lè sọ pé níbi ta lọ ayédélé ni o ń pò ń kì í mọ àwọn bàbá yòó ní sínú ìmọ̀ tó ń lò Sheikh Adam Sheikh Kamaluddin al-Adabi bàbá wa lágbàjì àwọn ẹni wọ̀nyí ń bẹnu wọn tó jẹ́ pé wọ́n fi ẹ̀mí wọ́n fi ṣe iṣẹ́ sójú ọ̀nà Ọlọ́run tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹfààní ń bẹ kódà ẹlòmíì kò tètè mọ̀ ń pé Markaz àbí Sheikh Adam ń pé ìmọ̀ wọn ni àfáà tó kọ́ òun kéwú fi kọ́ òun kéwú gbẹ̀yìngbẹ̀yìn ló ṣẹ̀ṣẹ̀ mọ̀ lérú àwa yìí náà gbẹ̀yìngbẹ̀yìn la ṣẹ̀ṣẹ̀ mọ̀ gbà ọmọ Markaz àrọ́mọdọ́mọ Markaz làwa yìí náà àwọn tó kọ́ wa ń kéwú nínú wọn Markazi ni wọ́n tọkàntọkàn ntáwa náà ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní bíá let me say 12 years ago mo ṣẹ̀ṣẹ̀ ń di 13 gbà Markaz látẹ̀ ń pélé kí wa náà Markaz Nurul Islam ní Badagry ńgbà náà táwọn àfáà mi ó dì ń bẹnu àwọn àfáà mi tó máa ń wo program mi dáadáa
so akí àwọn bàbá yìí kọ́lọ́n bá kẹ́ wọn ilé oníkálùkù ọlọ́run níjó dàrú gbogbo khalifa ilé oníkálùkù wọn ọlọ́run níjó bàjẹ́ fún wọn ọlọ́run ní kánjú pa wọn tẹ́ bá ṣe ń wọlé ẹ bá share program yẹn dáadáa ẹ bá fọ́ká ẹjọ́ rìn díẹ̀ mo lè pẹ́ díẹ̀ lénìí látara ibi tí fẹ́ fi ọ̀rọ̀ tì sí mo lè pẹ́ díẹ̀ lénìí àkọ́kọ́ ọbẹ̀ òun ni pé lẹ́yìn tá kí ọlọ́run tá kí àwọn àfáà yìí mo á bẹ̀ gbogbo ẹ̀yin tí a jọ wà ní orí program yìí torí béèyàn bá ń bẹ láyé yóò ní bàbá yóò ní ìyá yóò tún wá ní àwọn tí ó sì wà láyé fún bí òbí gẹ́gẹ́ bí èmi ṣe rí báyìí ń sìn kò sí bàbá àti ìyá mọ́ láyé ṣùgbọ́n alhamdulillah ọlọ́run kádàrá ká ní àwọn tí a gbà fún gẹ́gẹ́ bí àwọn ẹ̀gbọ́n tí ó sì wípé for those inquiring about my stance on the Ado matter or any connection do I have with Ilorin, I will I will inshallah articulate my concern regarding the Ado issue and release another new eyewitness audio today inshallah. Àkọ́kọ́ ni pé lọ́sẹ̀ tó kọjá mo ṣe program mo mẹ́nu kan Alifa wa Adabi bákan tí ó bá àwọn kan lára mu rárá mo á padà rí call lóríṣiríṣi lọ́dọ̀ àwọn èèyàn kódà lọ́jọ́ yẹn kí tó kúrò lórí program yẹn gangan ní bàbá dáadáa Sheikh Abdulkadir onílé márùn náà ti pè wọlé náà ti make correction bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn kan náà wallahi lọ́jọ́ yẹn kan náà ti make correction yẹn débi náà dẹ̀ ṣe apology fún wọn níjọ́ náà ṣùgbọ́n Ọlọ́run ò kádàrá kó jẹ́ pé àwọn tó gé ibi tí mo ti sọ̀rọ̀ jáde wọn gé ibi tá a ti ṣe correction sí ló fà á tọ́pọ̀lọpọ̀ fi jáde àwọn tí àánú mi wá ṣe làwọn tí mo rí pé wọ́n padà ń gbéra wọn ṣépè torí tí ò yá àwọn èèyàn nílé ayé ni pé kì í ṣe gbogbo èèyàn nìyẹn máa ń gbé ṣépè pàápàá jùlọ ẹni tí ò bá kí ń ṣépè fún yàn ó ṣe mí láàánú fún yín gbogbo ẹ̀yin tẹ́ jáde ní iye yín tí ò bá jẹ́ Ọlọ́run tọ́ mo bẹ̀ Ọlọ́run fún yín Ọlọ́run ṣàforíjì fún yín ṣùgbọ́n ẹ pinnu tẹ́ ṣe yẹ o ṣùgbọ́n Ọlọ́run ṣàforíjì fún yín torí èmi ò sínú ẹ̀dá tí ó dáyàn lóhun èpè láyé torí wọn fi èpè kọ́ mi nílé tí mo gbé ọ̀dọ̀ àǹtí tèmi gbọ́dọ̀ ẹ̀ wọ́n bí ẹ̀dá kó sọ any abusive language you will be punished that day to the extent that ó lè cost ẹ lóúnjẹ ẹ̀ gan kẹlẹ̀ mọ bí à ń sọ̀rọ̀ àlọ́fàṣà àbá ń ṣépè bó ṣe jẹ́ nǹkan tí ò sí nílé ayé mi rárá mo lè sọ̀rọ̀ sí ẹ kó sunkún o ṣùgbọ́n pé kí n wá ṣẹ́ ìpè I hate it because I wasn't brought up that way so it's not gonna be possible for me to do such so gbogbo ẹni tẹ́ ṣépè pápátá mo kí n kú oríire o ẹ kú palẹ̀ mọ́ àyàfi tọ́lọ́run ọba bá fẹ́ foríjì lókù ẹ mo ìtọ́rọ Ọlọ́run bá fún yín ìyẹn that by that mo wá tún rí àwọn ẹlòmíì tó ń sọ oríṣiríṣi tó ń béèrè pé kí ni tiẹ̀ gan ṣọmọ Ìlọrin ni ẹni àwọn ọmọ Ìlọrin ní nǹkan ṣẹlẹ̀ sí báwo ló ṣe kàn ẹ́ méjì ló fi kàn mí ìtàn dẹ̀ bá wọn dẹ̀ Yorùbá ló dẹ̀ máa ń sọ̀rọ̀ kan pé in tó kángun ségun náà ń pè ń jẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà tí máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ méjì lọ̀rọ̀ yìí fi kàn mí àkọ́kọ́ ibi tó ṣẹlẹ̀ sí àyè mímọ́ nì Markaz Ta'lim al-Arabi lágége lẹ́kọ̀ọ́ olórí wa tó jẹ́ head of our family house Mudirul Markaz Habibullahi Adam Abdallah Al-Ilori hafizahullah wa ra'ah àwọn ló ṣẹlẹ̀ sí tá sì rí wọn ní ọ̀gángan kíbúlà mímọ̀ nílé mímọ̀ wa tí gbogbo àti mú mímọ̀ mo lè má ì ti tẹ tírà síwájú bàbá rí ṣùgbọ́n mo ti ka tírà wọn tí wọ́n ṣe ṣẹ́rí gbogbo tíyàn bá fọwọ́ kọ nìkan kan ló ń pè ní tírà ọ̀rọ̀ tíyàn bá sọ hadith ni tíyàn bá ti bẹ̀rẹ̀ sí lò ní ayé èèyàn ti ka tírà ẹ̀ nìyẹn ṣe understand ìyẹn pẹ̀lú ń tèmi ìfẹ́ bàbá yẹn dẹ̀ ti wà lára tèmi ti pẹ́ wallahi sirran wa laniya ṣùgbọ́n ìjọ tọ́lọ́run bá kádàrá ń pa ń sọ̀rọ̀ wọn kódà mo ní picture bàbá nù lé mo ṣe ń sọ̀rọ̀ yìí mo ní tiwọn mo ní ti Sheikh Adam wallahi alazim mo tún ní ti àfá mi Ustaz Muhammad Jami Adegunwa mo ní wọn nù lé táwọn ọmọ bá dàgbà tán bá bẹ̀rẹ̀ sí ní bèrè yàtọ̀ sí picture bàbá àti ìyá mi mo ní tàwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́wọ́ màá lè sọ ìtàn àwọn bàbá yìí fún wọn tèmi ló yé so ọ̀nà tó gbà kàn mí ìkíní nìyẹn ń pé ibi tọ́rọ̀ ìkángun sí yìí ǹbá má sọ anything nípa ẹ̀ ṣùgbọ́n Mufti ló jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ẹ̀ má sì jẹ́ ká mọ ìdí tí mo fi di ẹni tí ń sọ̀rọ̀ lórí ẹ̀ àti tí Mufti ṣe tí mo fi di ẹni tó dúró lórí ọ̀rọ̀ yìí àkọ́kọ́ tó fi kàn mí nìyẹn ẹlẹ́kejì ibẹ̀ Sheikh Adam Ọlọ́run kádàrá ń pé ìyá tó bí bàbá wa Sheikh Adam Ọlọ́run ò kádàrá kí ìyá wa yìí wá láti ìlú Ìlọrin ẹ má gbọ́ dáadáa ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ pé báwo ló ṣe kàn mí gan tí mo fi wá gbé lérí gan pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ̀ tẹ̀ láìkì mi rárá ní ìsọ̀rọ̀ àwọn tó fẹ́ràn mi báyìí ń sìn àwọn tí ò láìkì mi rárá tó jẹ́ pé wọ́n lo ọ̀rọ̀ yẹn fi máa castigate ń pé báwo ló ṣe kẹ́ sọ́mọ Ìlọrin ni wọ́n ní àkọ́kọ́ mo ti sọ ẹlẹ́kejì ìyá tó bí Sheikh Adam egun lèmi
eégún dájì Yorùbá dájì òun la wá tí ò sábù là ń bẹ̀. And I'm very proud to call myself ọmọ eégún tó ní làákàyè tí làákàyè ò jí mi. Gbọ́ dáadáa. I'll repeat it again. Ọmọ eégún lèmi, ọmọ Badagry ni mí. Mo sì ń sọ Yorùbá dáadáa bí èyí tí mo ń sọ bí Àwórì ni wàá lè sọ. Mo dẹ̀ jẹ́ nìkan tó jẹ́ pé eégún Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn bí méjì mẹ́ta ni mo lè sọ. Aleykum salam ẹ̀mí adébárí ọkọlọmọ mo kí wọlé yín. Tọ́lọ́run ṣe kádàrá tí mo ṣe jẹ́ eégún. Lọ́lọ́run wá ṣe kí kádàrá ìyá tó bí Sheikh Adam tó jẹ́ ọmọ eégún. Ẹ gbọ́ Allahu akbar kabira. Ìyá tó bí bàbá wa Sheikh Adam Ridwanullahi alayhi. Ìyá tó bí bàbá wa Sheikh Adam ìlú ọ̀dọ̀ tàwa náà ti wà. Béèyàn bá ṣe nílé bàbá náà ní máa nílé ìyá. Ẹ fẹ́ yọ ọmọ tó jẹ́ ọmọ ilé ìyá Sheikh Adam kúrò ní ilé Sheikh Adam. Ẹ rí pé ń tanra yín. Kò ṣe yọ kúrò. Bí mi ṣe wà yín sìn. Mo nílé bàbá, mo nílé ìyá. Tí n bá ṣe pàtàkì ilé bàbá mi, náà ni màá pàtàkì ẹbí ìyá mi. Ẹ gbọ́, bẹ́ẹ̀ ni Yorùbá Àwórì mo sọ. Àwórì láwà. Ẹ gbọ́, sísá mi. Béèyàn bá ṣe bá nílé bàbá náà ní máa nílé ìyá. Bọ́rọ̀ iṣẹ́ kan mí nìyẹn o. Nítorí wá mú mi tí mo fi dá sọ̀rọ̀ tí mo fi ń sọ tí mo fi gbé lérí gangan. Màá sọ yẹn sìn. Ṣùgbọ́n fẹ́yìn tẹ́ ń sọ pé sọ́mọ Ìlọrin ni mí ni ọ̀rọ̀ yóò fi bẹ́ẹ̀ kàn ẹ́. Àwọn ọmọ Ìlọrin lọ̀rọ̀ ṣẹlẹ̀ sí rárá. Kì í ṣọmọ Ìlọrin nìkan ló ṣẹlẹ̀ sí. Ó ṣẹlẹ̀ sí ọ̀kan nínú àwọn tó jẹ́ àrọ́mọdọ́mọ ọ̀dọ̀ tiwa náà. Ọmọ ọ̀dọ̀ tiwa ni Mudirul Markaz. Torí àgbèrè sísítà mi ó gbére. Torí ìyá tó bí bàbá wa Sheikh Adam ló bí Mudirul Markaz. Ìyá wọn látọ̀dọ̀ tiwa náà tiwa nílùú Ègùn. So ìwọ tí ò bá tó bá ti dàrú mọ́ ẹ lọ́wọ́ mo ti bẹ́ẹ̀ tó báyìí. Ẹ̀yin tẹ́ jẹ́ lé bàbá tẹ́ ẹ bá pàtàkì tẹ́ ní àwa táwa láti ìdílé ìyá wọn àpàtàkì wọn. Ṣé ti gbọ́? Ó dà pé wọn rò ń pé máa gba abẹ yọ ni. Pẹ̀lú eléyìí tí mo sọ ẹ̀ mo lérò pé gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo. Mo ti rí kan bí tí ń wíwèé kúwèé. Kò yé yín ni. Bàbá jẹ́ pé àwọn ọ̀rẹ́ ojoojúmọ́ làwọn fi ṣiṣẹ́ bí aago kò sì yọ lára yín. Máa ti ṣiṣẹ́ máa ṣiṣẹ́ weekend. Ẹ gbọ́ ìyẹn ló fi kàn mí nídìílé ìyá atan. Bẹ́ẹ̀ ni atan tó ráwọ̀ ọmọ eégún à ń fira wálẹ̀ ààrẹ ń ṣàbòsí ara wa. Tó bá ṣe rí àsọkọ ẹ̀ lójú ni. Tá bá ti sọkọ ẹ̀ lójú tó bá wọn kò gbọ́ báwọn má gbọ́ a máa sọkọ ẹ̀ lójú. Bọ́lá ṣe dá wa lọ́dọ̀ tiwa nìyẹn. Àmọ́ bọ́n ṣe ń tàn yàn. Àmọ́ kí ẹ máa bínú sí yan sí kí yan tó máa tàn á sọ fún ẹni pé oṣooṣì ó á fi hàn ẹ́ báyìí oṣù tó ṣe. Tó bá ti wá rí tó bá wọn kò gbọ́ báwọn kò má gbọ́. So nídìílé ìyá èmi àti Mudirul Markaz ọmọ ìyá ni wá. Àbógbọ́ nídìílé ìyá bí ò gbọ́ dáadáa nídìílé ìyá bàbá Mudirul Markaz èmi àti wọn bàbá àtọmọ ẹ̀gbọ́n àtàbúrò la máa jọ claim. So ẹ̀yin tẹ́ jẹ́ ìdílé bàbá Mudirul Markaz tẹ́yìn ò bá pàtàkì tó wà ńlẹ̀ yìí àwa tá wá láti ìdílé ìyá wọn tó bí bàbá wọn àwa pàtàkì ẹ̀ àwọn òsì fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ sẹ́ni yẹn làwa ṣe dìde lọ́lọ́run ṣe ní kémi dìde lórí ọ̀rọ̀ yìí. That is by that. So bó ṣe kàn mí nìyẹn. Now